gbogbo ọmọ Yorùbá mo kí yín o, gbogbo orí adé pátápátá ni mo kí láti fẹ́ òòdáyé níbi ojúmọ́ tí mọ́ wá tó fi dé Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà níbi ààbò gbogbo ilẹ̀ Yorùbá wà. A kú déédé àsìkò yìí, àsìkò gbogbo ọjọ́ yìí ti rí dídùn lọ́sàn tí ń bẹ lókè yóò so fún ìran Oòduà láṣẹ Èdùmàrè. Ẹ̀yin bàbá wa pa òwe kan, ẹni ìfura lóògùn àgbà, pánsá òfura pánsá jánu náà àjà fura àjájìn, bónílé ò bá fura yóò gbàlejò olè tó ṣe bí òwe ẹ̀yin àgbà nílẹ̀ Oòduà. Ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ló gbé mi débí torí ọ̀rọ̀ náà ń fẹ́ ìfura kómi ó tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Bàbá ń sọ̀rọ̀ nípa àwọn orí adé nílẹ̀ Yorùbá, ipò pàtàkì ni Aláàfin àti Ọ̀nìrìṣà wà. Iṣẹ́ tí adániwáyé gbélé àwọn méjèèjì lọ́wọ́ sí yàtọ̀ sí ara wọn. November 22 ọdún 1953 ni wọ́n fi òṣèlú dá wàhálà sílẹ̀ láàrin ìjọ àwọn lọ́balọ́ba tí wọ́n ń pè ní ìjọba. Láti ìgbà náà ni agbára ti kúrò lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá tó sì bọ́ sọ́wọ́ àwọn olóṣèlú. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ ọba ilẹ̀ Yorùbá kò fi ní àṣẹ mọ́. Ẹ̀yin onítànkìtàn, ẹ lọ ṣèwádìí ipò àti ojúṣe Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ lọ́dún 1952 sẹ́yìn kí òṣèlú tó bà nǹkan jẹ́ nílẹ̀ Oòduà lọ́dún 1953. Yorùbá bọ̀ wọ́n ní bílẹ̀ kan bá ń tòrò àwọn ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Ó dàbí ẹni wípé àwọn ọmọ àlè ìran Yorùbá ti di géńdé báyìí o, torí ojoojúmọ́ là ń bá wọn pàdé lórí ayélujára tí wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹsá sí Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́. Àwọn blọ́gà kan sì mọ̀ọ́mọ̀ wọ́n ń dá wàhálà lẹ̀ láàrin àwọn ọba àti alágbára ilẹ̀ Yorùbá nítorí àtijẹ àtimu, wọn ò sì bẹ̀rù àtúbọ̀tán. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo wípé Aláàfin ju Ọ̀nìrìṣà lọ tàbí Ọ̀nìrìṣà ju Aláàfin lọ, ẹ kú iṣẹ́ ẹ sì kú wàhálà tẹ́ ẹ fẹ́ kó ìran yín sí láì ṣe ìran Yorùbá. Ibo ni gbogbo yín wà láyé Aláàfin Adéyẹmí Ọláyíwọlá? Ikú bàbá yèyé tẹ́ ò rí tàn pa. Ìgbà náà lẹ́ẹ̀bá ti bọ́ sórí ayélujára láti máa pa ìtànkítàn. Ajá yín tó ń sínwín mojú iná. Nígbà náà gbogbo yín lẹ mọ̀ wípé Aláàfin ò sí rífín, kódà ààrẹ orílẹ̀-èdè yìí nígbà náà mọ̀ bẹ́ẹ̀. Kí ló dé tí wọ́n rán yín níṣẹ́ ẹrú tẹ́ ẹ̀ fi tọmọ jẹ? Kò sí ọ̀gá láàrin Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀nìrìṣà kì í ṣe ọ̀gá fún Aláàfin Ọ̀yọ́, bẹ́ẹ̀ sì ni Aláàfin kì í ṣe ọ̀gá fún Ọ̀nìrìṣà. Àwọn méjèèjì wọ́n dàbí ààrẹ orílẹ̀-èdè àti ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin. Agbára wà lọ́wọ́ àwọn méjèèjì. Ẹni yára lògùn ó gbè ní ọ̀rọ̀ àwọn méjèèjì bí ìjà bá dé. Láti ìgbà wáṣẹ̀, ọjọ́ wo lẹ̀yin gbọ́ wípé wọ́n ṣètùtù tàbí rúbọ nítorí ìran àti ilẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ Aláàfin? Àbẹ́yìn ti gbọ́ rí wípé Ọ̀nìrìṣà ṣẹ́gun fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti dáàbò bo ìran Yorùbá? Ọ̀nìrìṣà ló ní àdó ojoojúmọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Aláàfin ló ní kógun má ja ìran Yorùbá láti Èkó títí dé Jẹ́bà. Gbogbo ẹni tó bá fẹ́ jogún kógún ni ó mọ pàtàkìtàn. Tí àgbà bá sì kù lágboolé yín, ẹ lọ béèrè ìtàn ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọn. Iṣẹ́ Ọ̀nìrìṣà yàtọ̀ sí t'Aláàfin Ọ̀yọ́, bẹ́ẹ̀ sì ni t'Aláàfin Ọ̀yọ́ yàtọ̀ sí ti Ọ̀nìrìṣà.
ọ̀gá ni Ọ̀ọ̀nìrìṣà, ọ̀gá sì ni Aláàfin Ọ̀yọ́. ẹ má fi ohun tí ò jọ ara wọn wí ara wọn nítorí pé ìpá ó yàtọ̀ sẹ́pọ̀n. ẹ má fọ̀tẹ̀ àtòṣèlú dá wàhálà sílẹ̀ nílẹ̀ Oòduà. látìgbà wáṣẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ ti ń foyè ilẹ̀ Yorùbá dáwọn èèyàn lọ́lá tí kò sì sí ẹni tó yẹ Aláàfin lọ́wọ́ wò torí Ọ̀yọ́ lágbára ìṣèlú ilẹ̀ Yorùbá wà. ọ̀rọ̀ fẹ́ dàrú lọ́dún 1991 láyé Síjúadé àti Adéyẹmí nígbà tí Ọọ̀ni àná fẹ́ fi olóyè Tom Ikimi ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó jẹ akínrógun gbogbo ilẹ̀ Yorùbá. ọba Adéyẹmí yarí wípé kò tọ́ sí ọba Síjúadé láti fi ẹnikẹ́ni jẹrú oyè báyìí. ilé ẹjọ́ sì dá agbára padà sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. kò yẹ kírú ọ̀rọ̀ báyìí tó máa dá wàhálà sílẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. ìfọwọ́sowọ́pọ̀ là ń fẹ́ láàrin àwọn bàbá wa méjèèjì Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ kí ogun Fúlàní tí ń ja ìran Yorùbá lè di àfihẹ́yìn tẹ́gun aláré ń fi sọ. ẹrù ètùtù tí Ọ̀ọ̀nìrìṣà ń rù kí àlàáfíà lè jọba nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ò ní tẹ́rí sí i. bẹ́ẹ̀ sì ni ẹrù ogun jíjà tí Aláàfin Ọ̀yọ́ ń rù láti dáàbò bo ìran Yorùbá Ọ̀ọ̀nìrìṣà ò gbọ́dọ̀ tẹ́rí sí i. gbogbo ẹ̀yin tẹ́ ń tún ìtàn Yorùbá kọ nítorí àtẹnujẹ ẹ lọ yíwà padà nítorí àtúbọ̀tán. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti forí kó ègún ayérayé nítorí ọ̀rọ̀ Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin. àfi kó rí adé padà súre fún gbogbo yín bí bẹ́ẹ̀ kọ́. mo tiẹ̀ gbọ́ ewì kan láìpẹ́ yìí lórí ayélujára. kò sí ọpọlọ pípé nínú àwọn ọ̀rọ̀ inú ewì náà. ìṣọwọ́ tákẹ́wì yìí fi yẹ̀yẹ́ àwọn bàbá rẹ̀ láì ṣe Aláàfin lágbára gan. ẹnìkan ní Kúnlé Ológun Dúdú ni. mo ní rárá o kò lè jẹ́ Kúnlé Ológun Dúdú tí èmi mọ̀ nítorí pé ọ̀jọ̀gbọ́n akíkanjú akéwì tó máa ń fewì rẹ̀ polongo ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá òun náà ni Kúnlé Ológun Dúdú o. kò jẹ́ tàbùkù bá Aláàfin Ọ̀yọ́ ọmọ àlè olórin tàbí akéwì ni ó tàbùkù bá Aláàfin tàbí Ọ̀ọ̀nìrìṣà torí pé Aláàfin ò ṣe é rí fín Ọ̀ọ̀nìrìṣà ò ṣe é kàn lábùkù. gbogbo ẹ̀yin pìtẹ̀pìtàn tẹ́ ń pìtàn pa Aláàfin ò ládé. adé aládìkun tí àwọn kan tó ń pè ní aládìgún ni wọ́n jágbà f'Aláàfin. ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. aládìkun tó ní adé orí Ọọ̀ni òun náà ló ní adé orí Aláàfin Ọ̀yọ́. orí adé lọ́ba gbé wá látòdì ọ̀run kì í ṣadé. bẹ́ẹ̀ sì ni kò sí adé kankan tó jábọ́ láti sánmọ̀. Olódùmarè ló mórí adé ènìyàn ló ń madé. ta ni aládìkun? nínú iṣẹ́ ìwádìí àti ọ̀rọ̀ tá a gbọ́ látẹnu àwọn àgbà tí wọ́n jẹ́ àwọn àgbà alálùbáríkà tí èsì àwọn tí ó pàtàkì tàn láti dalẹ̀ Yorùbá rú. wọ́n sọ fún wa wípé Ọlọ́fin Àdìmúlà tí wọ́n tún ń pè ní Odùduwà ló ń jẹ́ aládìkun. òun sì ni bàbá Ọ̀rànmíyàn Aláàfin àkọ́kọ́. adé Ọlọ́fin yìí tí wọ́n gbé fún Aláàfin ló sọ ipò ọba Ọ̀yọ́ di Aláàfin. nínú Ọlọ́fin l'Aláàfin ti jáde wá. Ọlọ́fin ló padà di Aláàfin. adé aládìkun ìyẹn adé Odùduwà kan náà ló wà lórí Ọ̀ọ̀nìrìṣà. gbogbo ẹ̀yin ọ̀tá àran Yorùbá tẹ́ ẹ fẹ́ mọ tún ìtàn Yorùbá kọ ẹ̀yin nu Ọlọ́run nu. àní gbogbo àwọn àgbélọ̀rọ̀ ìtàn wọ̀nyí kí ló dé tẹ́ ò lè pa á
láyé ọba Lámídì Ọláìwọlá ọmọ Kútíkù ò gbọdọ̀ pa. Gbogbo ẹni tó bá fẹ́ jogún kógún ìtànkítàn ni wọ́n máa fi gbọ́jọ́ ayé wọn pa. Kábíyèsí ọba Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ẹ kú oríire, ẹ sì kú àjàbọ́, ẹ sì kú akitiyan láti gbé àṣà àti ìlànà ọba jíjẹró nílẹ̀ Ìbàdàn. Bàbá wa ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà, ẹ lo ìtẹ́ yìí pẹ́ o láṣẹ Èdùmàrè. Kábíyèsí, gbèsè kan ń bẹ o tí ń bẹ lọ́rùn yín tẹ́ ẹ sì gbọ́dọ̀ san. Gbèsè náà sì ni ká ẹ bomi paná awuyewuye tó ń jà lóde lórí Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́. Ìbàdàn ló ń paná ogun tó bá dìde sí ìran Yorùbá. Aláàfin ló sì máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò àti àwọn alágbára ilẹ̀ Yorùbá. Ìyẹn àwọn alágbára ilẹ̀ Yorùbá tó ń bẹ ńbàdàn. Ogun ẹnu, ọ̀tẹ̀ àti òṣèlú kò jẹ́ kí ìran Yorùbá pawọ́pọ̀ dojúkọ ogun àwọn ọ̀daràn tó fi inú igbó ìran Yorùbá ṣebùgbé láti máa jẹ́ àwọn èèyàn wa gbé tí wọ́n sì ń gba ilẹ̀ wa. Bàbá wa Olúbàdàn, bí ẹ bá lè ṣèyí fún ìran Yorùbá láti mú kí àlàáfíà jọba láàrin Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́, ìran Yorùbá ò ní gbàgbé yín láéláé. Ohun rere tẹ́ ẹ ṣe fúnran Yorùbá, ìran Yorùbá ò ní gbàgbé o. Ẹ̀yin blọ́gà orí ayélujára tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń pariwo Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin àti Olúwo lẹ bá ń pariwo ìpakúpa tí wọ́n ń pa àwọn èèyàn wa ní Kwara àti àwọn ilẹ̀ Yorùbá tó kù, ogun Fúlàní kò bá ti dópin nílẹ̀ Yorùbá. Mo f'Olódùmarè bẹ̀ yín, ẹ jẹ́ kógun ó sinmi. Ẹ̀gbọ́n náà, kí ni ó ṣẹlẹ̀ tí Aláàfin bá dúró, t'Ọ̀ọ̀nìrìṣà dúró pẹ̀lú Olúbàdàn àti àwọn ọba ńláńlá nílẹ̀ Yorùbá tí wọ́n pàṣẹ wípé láàrin wákàtí 16 àwọn ò fẹ́ àwọn ọ̀daràn mọ́ nínú igbó tó ń bẹ nílẹ̀ Yorùbá? Kí Aláàfin wá pàṣẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti wọ inú igbó lọ nílẹ̀ Yorùbá. Mo jẹ́rìí Ààrẹ Gani Adams, akíkanjú ọkùnrin ogun, kò gba ààrẹ ní ìṣẹ́jú 10 láti fún àwọn ọmọ ogun sí inú igbó ilẹ̀ Yorùbá. Tí àwọn ọba wọ̀nyí bá wá pàṣẹ, ó wá ku ààrẹ tàbí ológo kan tí ó sọ wípé kí ló dé tí wọ́n fi da ọmọ ogun sínú igbó ìran Yorùbá láti dáàbò bo ìran Yorùbá. Kódà kó jẹ́ Gàmbàrí ló wà nípò nígbà tí ẹ bá pàṣẹ, òǹgò tó bẹ́ẹ̀ láti pè yín lẹ́jọ́. Àṣẹ lọba ń pa, ọba kì í dáàbá. Ẹ jẹ́ ń dáhùn dúró díẹ̀ náà torí ìjọba àkókò ó kù níkùn, àsìkò ni ò sí. Bàbá mi Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́, gbogbo ìran Yorùbá ń retí ọjọ́ tẹ́ ó sọ ara yín dọ̀kan fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ìran Yorùbá kò bàjẹ́ lórí àwọn baba ńlá yín, kò sì ní bàjẹ́ lórí tìyín náà láṣẹ Èdùmàrè. Tó ọmọ ọ̀rọ̀ ṣe tán ilé yá, ilé tó lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń pàtàkìtàn lórí ìtumọ̀ orúkọ Yorùbá, tẹ́ ń sọ wípé ìran Haúsá Fúlàní ló fúnra Yorùbá lóko, ìyá àríbá náà yí padà sí Yorùbá. Ó dà náà, ọ̀rọ̀ ń bọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run Olódùmarè. Olú Ayégbókìkí yín náà rèé o, ìlọ́ra ìlọ́bẹ̀ ilé yán, ọmọọba Stephen Ọ̀pánìdé Akébíótì rí ìlọ́ra, ọmọ Àgùnyànbọ̀kìn.